ẹ̀yin èèyàn lé gist tá à ń gbọ́ òun ni wípé bàbá kábíyèsí àti Dr. Lizzie ní kí Queen Naomi kán má trust anybody wípé ọlọ́run nìkan ni kán trust. tí Ashley ń sọ wípé káwọn become best friend again wípé kí wọ́n má jẹ́ kí wípé kán má trust èèyàn kankan o wípé ọlọ́run nìkan trust wípé èèyàn ò ṣeé gbọ́kànlé o wípé inú ẹ̀dá ó jìn o wípé ojú la rí ọ̀rẹ́ ò dénú wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ tán láwọn ń bẹ̀bẹ̀ yẹn kán má trust anybody. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín káàbọ̀ sórí gist yìí ní ṣàlàáfíà ni ṣé dáadáa ni mo bá yín. orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀yin èèyàn lé tí ẹ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ tẹ̀ ẹ́ so that tá a bá ti post any gist ẹ máa rí i. òkè òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. bàbá kábíyèsí wọ́n jáde wọ́n pariwo fún Queen Naomi àti kábíyèsí pé kí wọ́n má believe gbogbo àwọn tó ń confess o àti Dr. Lizzie wípé nítorí pé gbogbo àwọn tó ń confess yìí inú la rí ọ̀rẹ́ ò dénú. bàbá kábíyèsí rọ Queen Naomi pé kán má trust àwọn olórí yìí o wípé gbogbo confession tí wọ́n ń sọ yìí ó lè má dénú wọn o ó lè jẹ́ ahọ́n lásán ni wọ́n fi ń sọ. tí Queen Naomi ò bá trust wọn tó yìí pé kò lè dùn wọ́n tó yìí wípé nítorí pé wọ́n trust wọn wípé nítorí ẹ̀ ni ọ̀rọ̀ yẹn fi le tó yìí wípé so àwọn ń rọ̀ wọ́n wípé kí wọ́n má trust anybody o wípé nítorí pé ilé ayé ó gbẹgẹ́ wípé inú wọn ni kí wọ́n mọ̀ wípé kán má fi ọ̀rọ̀ àwọn ènìyàn kán má fi rò wípé inú wọn mọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wípé inú la rí ọ̀rẹ́ ò dénú. bàbá kábíyèsí rọ̀ wọ́n wípé àwọn olórí yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó wá sínú palace pẹ̀lú oríṣiríṣi ìwà tí ó jẹ́ pé ìwà èyí tó jẹ́ pé wọ́n ti ní tẹ́lẹ̀ ni wọ́n ń wù nínú palace. wípé so ẹni tó ti ní ìwà yẹn báwo ló ṣe máa sọ pé òun máa change wípé èéfín níwà wípé ìwà èèyàn lèèyàn máa ń wù èèyàn kì í kọ́ ìwà oníwà. bàbá kábíyèsí wọ́n rọ Queen Naomi pé kí wọ́n má trust anybody wípé àwọn èèyàn wa ò dáa wípé ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ ọ̀tọ̀ ni nǹkan tó máa ṣe níkọ̀kọ̀. ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tún lágbára. bí a ṣe gbọ́ o wọ́n ní gbogbo àwọn olórí yìí èyí tí kábíyèsí fẹ́ yìí Ashley ni o Rónkẹ́ ni o wọ́n tiẹ̀ ní Ashley ń gbé bẹ́ẹ̀ ní permanently àti Rónkẹ́ wọ́n ní Rónkẹ́ ń tiẹ̀ wọ́n ní ayaba ni wọ́n nínú palace ń bẹ́ ló ń gbé ló ń sùn ló ń jí wọ́n ní Ashley wọ́n ló ń gbé bẹ́ẹ̀ ni allegedly bá ṣe gbọ́ nìyẹn. wọ́n ní the only wife tó jẹ́ pé ó new tó jẹ́ pé kò máa wá sínú palace nígbà tí Queen Naomi wà ń bẹ̀ ní Dr. Elizabeth. wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn tó kù àti Tóbi o àti Tèmítọ́pẹ́ o wọ́n ní gbogbo wọn náà ń wọlé náà ń jáde náà ń wọlé náà ń jáde wọ́n ní àwọn tó tiẹ̀ ń gbé bẹ́ẹ̀ ló pọ̀ jù nú wọn. ẹ̀yin náà ẹ wo ti Mariam yẹn náà tó jẹ́ pé òun àti Láìdé Badmus òun tẹ̀lé Láìdé lọ sí palace ó dẹ̀ mọ̀ pé Láìdé ń fẹ́ kábíyèsí nígbà tó yá ó gba kábíyèsí mọ́ Láìdé lọ́wọ́. wọ́lọ́ oríṣiríṣi ló wà láyé yìí o ojú òdẹ̀ tún tiẹ̀ òdẹ̀ tún ń jà I just don't understand this woman. gbogbo wọn ń lọ wọ́n ń bọ̀ ni wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n wá sọ palace dọjà. èyí tún lágbára. bàbá kábíyèsí sọ fún Queen Naomi pé gbogbo nǹkan tí àwọn olórí yìí ń ṣe especially àǹtí wa tó ń bẹ̀bẹ̀ pé kó má trust èèyàn kankan o wípé inú àwọn ẹ̀dá inú wọn jìn o pé ọwọ́ epo báyìí ni aráyé ń báyàn lá wọn ń báyàn lá owó ẹ̀jẹ̀ wípé tí ìṣòro bá dé wọ́n máa yẹrí ni wípé tí ìṣòro ẹyọ kan bá dé báyìí ọmọ aráyé wọn á yẹrí ni wípé kán wo nǹkan tí ó ṣẹlẹ̀ nínú palace nígbà tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ kọ́dẹ̀ tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígbà tí wọ́n sí nínú palace wípé gbogbo àwọn olórí gbogbo wọn náà ń jà ni wọn fẹ́ kí wọ́n padà wá sínú palace wípé so kí wá ni Ashley fẹ́ sọ nísìn
tó máa believe ipe kí wọ́n jọ kó má believe èèyàn kankan o. Wọ́n ní bí gbogbo àwọn olórí ṣe ń wá ń gbà yẹn, wọ́n ní gbogbo wọn lọ rí yàrá lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ mọ̀ pé palace kábíyèsí bíi community ni 900,000 people ló ń gbé bẹ́ẹ̀ o. Kì í ṣe nǹkan kékeré rárá ní palace kábíyèsí. So ẹ̀yin èèyàn lé gbogbo wọn ń wá as a concubant ni wọ́n wá náà ń wá kábíyèsí wá. Queen Naomi dẹ̀ wà nù bẹ̀. Queen Naomi á dẹ̀ dáná torí wọ́n láwọn chef bò wọ́n á dúró táwọn chef yẹn wọ́n á dáná. Àwọn olórí wọ́n á gbẹ́nu wọn wọ́n á wá jẹ. Àwọn tó dolórí ní ìsìn wọ́n á jẹ oúnjẹ yẹn o. Ẹ wá ń sọ pé kí Queen Naomi trust kí lastly ìfẹ́ sọ tó fẹ́ believe. Queen Naomi tẹ́ bá ń gbọ́ mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gba anybody gbọ́ o. Dr. Elizabeth wọn ò bá yín jà wọ́n ń support yín. Tèmítọ́pẹ́ kò bá yín jà ó ń support ọkọ ẹ̀ ṣó ti yé yín. Ṣùgbọ́n àwọn àǹtí wa M àti R, please I beg you in the name of God ẹ má believe wọn o. Ẹ má believe wọn o nítorí pé wọ́n ń bẹ̀bẹ̀ ní ìsìn tó bá yá tẹ́ bá lẹ́gbẹ̀bẹ̀ wọ́n á tún bínú wọ́n á tún sọ̀rọ̀ mi. So ẹ fi wọ́n sáàyè wọn kó ní kálukú máa ṣe tiẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o Queen Naomi. Ẹ̀yin èèyàn lé wọ́n ní wọ́n mọ bó ṣe dé palace. Wọ́n ní wọ́n mọ bí àǹtí wa ṣe dé palace pé kó fi gbé ritual fún Queen Naomi náà fi wá sí palace o nítorí ẹ mọ̀ pé onígbàgbọ́ ni Queen Naomi. Nígbà tí àǹtí wa dẹ̀ dé palace tó dẹ̀ jẹ́ pé nǹkan ọ̀tọ̀ ni wọ́n ń ṣe. Kí ni Queen Naomi fẹ́ bá wọn fà? Kí ni Queen Naomi fẹ́ sọ? So bàbá kábíyèsí mọ nǹkan tó ń sọ o. Wọ́n ti rí gbogbo wọn tán pátápátá. Wọ́n ti mọ̀ pé àwọn àǹtí yìí tá à ń dárúkọ yìí AM àti R wọ́n ti mọ̀ pé ṣé ọwọ́ òun ò mọ̀. Ṣó ti yé yín? Ẹ mọ̀ pé bàbá kábíyèsí ọlọ́gbọ́n ni wọ́n olóye dẹ̀ ni wọ́n. Bàbá sọ̀rọ̀ o. Wọ́n ní kí Queen Naomi kó má trust anybody pé àwọn wọn ni against all these wives. Ipe wọ́n kàn ń sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tó ń sọ kò dé inú wọn rárá. Pé they can do and undo. Ẹ jọ̀ọ́ allegedly ni o bá ṣe gbọ́ la ṣe ń sọ. Ọlọ́run Elédùmarè á máa fi ààbò ẹ̀ á máa fi bo Queen Naomi àti kábíyèsí ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé gbogbo etí tó ń gbọ́ mi ní agbára Ọlọ́run ọ̀rọ̀ yín á dayọ̀ o. 2024 tá à ń wò wẹ́rẹ́wẹ́rẹ́ tá a fẹ́ wọ̀ ẹ̀ èmi àti yín la jọ máa wọ̀ ní àṣẹ Ọlọ́run. Gist tá a gbọ́ nìyà tá a ní ká mú wá o. Ọlọ́run á dúró ti gbogbo wa o. Please share this video, like and subscribe. God bless you all.